Mo fẹ́ àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ojú tẹ́ fi ń wò wò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wò ní jù. Orúkọ tèmi ni Olúwàgbémigan Òkìkí Jésù Mr. Comedian tí gbogbo yín mọ̀ sí oníròyìn kàyéfì. Mo fẹ́ àsìkò yìí sọ fún yín pé ẹ lọ sí orí YouTube, ẹ lọ download gbogbo àwọn fídíò comedy skit wa, ó wà ń bẹ̀ lágbára Ọlọ́run, ẹ ti mọ gbádùn wájú. Èmi nìkan kọ́ mo wà ń bí o, àwọn ọmọ sẹ́mi kan yapa. Bẹ́ẹ̀ ni o, èmi fífọ yín lẹ́yìn. Ẹ tí rí kankan o, ẹ máa bá wa kalẹ̀. Orúkọ tèmi ni TJ Black and Shine. Ó pọ̀ lẹ́bi ìyẹ̀pẹ̀ tí mi. Orúkọ tèmi ni Jùmọ̀kẹ́ ẹ̀ tí rí kankan àṣẹ̀ṣẹ̀ mẹ́rẹ̀ bọ̀lá fún. Bó ṣe jẹ́ gan lẹ ti gbọ́ yẹn dádì àti mọ́mì. Ẹ̀yin tèmi onímọ̀ ni wàánu. Bẹ́ẹ̀ ni. Ẹ já kí àwọn olólùfẹ́ wa afẹ́sìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o bí ẹ ti ń wọnú oṣù tuntun lọ lágbára Ọlọ́run ire àti àánú yóò máa tọ̀ yín lẹ́yìn lọ́jọ́ ayé yín gbogbo o. Ẹ yẹ̀ wò, ẹ fi wò, ẹ rí i pé kò sí ìyàtọ̀ nínú orí bó àtòfò ẹ ní báwọn ṣe kankan ní oṣù. Àmín Ọlọ́run. Nínú oṣù yìí yóò dára fún yín. Àmín àmín àmín. Nígbà gbọ́dọ̀ ìparí ire àtayọ̀ ní ìmọ̀ wọlé kan ìwà ni. Àmín o, happy new New month month to to you you, all our fans o.